Hello. Ẹ kalẹ́ sà. Hello. Ẹ káalẹ́ sà, ẹ kú àtàárọ̀. Kí lẹ̀ ń là kọjá sà? Ṣé single father nìyí sà? Ọlọ́run á kò ní í ṣe o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ lórí ẹ̀. Ṣé single father nìyí sà? Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí sà? Ṣé single father nìyí dáde? Hello. Bẹ́ẹ̀ni sà. Kí lẹ fẹ́? Ẹ jọ̀ọ́ káwọn fẹ́ kẹ́ ẹ là mí lóye mi sà. Ẹ ó ṣẹlẹ̀ pé ìyàwó mi Ọlọ́run ṣàánú fún pẹ̀lú agbára àdúrà ló ní ilé ìpè mí náà nítorí. Ètò wá pè pé wọ́n fẹ́ kí n wà pẹ̀lú òun nínú ilé ẹ̀. Ẹ jọ̀ọ́ Yorùbá sì ní ọmọ mi gbọ́ pé Yorùbá sọ pé ọkùnrin tó bá wà nílé ìyàwó rẹ̀ tó bá jẹ́ àǹfààní. Ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe láàrin. Ẹ ṣe. Lédè kan, ìyàwó yín ti kọ́lé yín ò tí ì kọ́lé sà. Èmi ti kọ́lé àjọ mo jẹ́ ń ṣàdúrà fún torí inú mi dùn sí pé ó nílé àjẹjọ pawọ́ pé àjọ ń ṣàdúrà Ọlọ́run bẹ́ẹ̀ gbàdúrà wọ́n ti kọ́lé bẹ̀. Ṣé lè ẹ lò sà? Ṣé èèyàn àti ìyàwó yín jọ ń gbénu ilé tẹ̀yìn kọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ sà? Bẹ́ẹ̀ni. Ìyàwó yín náà ti wá kọ́ ilé tiẹ̀ báyìí sà. Bẹ́ẹ̀ni. Ṣé ìyàwó yín wá sọ wípé kẹjọ kó lọ sílé ti tòun ni? Irọ́ òun fẹ́ lọ sí ilé ìpè ó wá sọ pé ká jọ lọ síbẹ̀. Kí ni èjì yín dájẹ́? 52. Kí ni èjì ìyàwó yín? 42. Wọ́n bí ọmọ mélòó fún yín? Ọmọ kan. Ṣé ẹ ní ìyálé? Bẹ́ẹ̀ni sà. Ìyálé yẹn wà nílé tẹ́ wà yẹn? Rárá. Wọ́n ti lọ? Wọ́n ṣaláìsí. Ṣé ńgbà tó ń ṣaláìsí lè fẹ́ arábìnrin yìí? Bẹ́ẹ̀ni. Àbí ńgbà tí ìyálé yín wà láyé lẹ fẹ́ wọn? Rárá, ìgbà tó ń ṣaláìsí. Lẹ fẹ́ wọn, ẹ ṣe. Kí ni èjì àkọ́bí yín sà? Àkọ́bí mi ti wọ 23 báyìí. Ọkùnrin ni? Bẹ́ẹ̀ni. Ìyálé yín bí ọmọ mélòó fún yín sàdáde? Ọmọ 3. Ẹ bá bínú pé béèrè mi pọ̀, ẹ ṣe. Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣán wà lákàtà yín àmọ́ wà ní school? Wà ní school. Wọ́n wà ní school. Ẹ jèrè gbogbo wọn. Ẹ ti fẹ́ ìyàwó kejì yẹn tó ọdún mélòó báyìí sà? Ó ti tó bí ọdún 3 báyìí. Ọdún 3? Bẹ́ẹ̀ni. Ṣé single mother lẹ fẹ́ wọn àbí ṣiṣẹ́? Rárá, single mother ni. Wọ́n ti bí ọmọ mélòó tẹ́lẹ̀? Ó bí ọmọ 2. Wọ́n dẹ̀ kó wá sọ́dọ̀ yín, ẹ̀ ń tọ́jú wọn? Bẹ́ẹ̀ni. Ok. Ẹ mọ̀ tí màá sọ fún yín sà? Rárá sà. Ẹ gbóòótọ́ ọ̀rọ̀ yìí sà o, tí yín ò ní bàjẹ́ o. Ẹ pe ìyàwó yín lálẹ́ yìí tó bá ṣe é ṣe gan-an, tó kó bá ṣe é ṣe tí n bá lè bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n tí n bá lè bá wọn sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ẹ pe ìyàwó yín. Ilé tí wọ́n kọ́ wọn ní gbòkú wọn lọ síbẹ̀, ẹ̀mí wọn náà ló máa lò ó. Tó ti yé yín, wọ́n lè expect kẹ́ ẹ kó ònú ilé yẹn sà, kẹ́ ẹ wá tẹ̀lé wọn lọ sínú ilé tiwọn, ó wrong lábẹ́ ọ̀run. Ọ̀n náà dẹ̀ ni tó bá fẹ́ jí olóòtítọ́ sí yín, torí nọ́mbà kan náà mú tẹ́lẹ̀ tí ò dáa, tàbí kó jẹ́ páwọn ni wọ́n dáa, tán ṣẹ̀ wá dáa padà ńgbà tán dọ́dọ̀ yín. Mo ṣàmọ̀ pé nọ́mbà kan ni ò dánu ọkọ àtìyàwó àwọn méjèèjì kó tó di pé ẹ fẹ́ wọn gẹ́gẹ́ bí single mother. Nígbà tí wọ́n dọ́dọ̀ yín, wọ́n dẹ̀ ní àṣeyọrí, wọn kọ́lé tiwọn. Tó bá fẹ́ ṣe dáadáa, pẹ̀ẹ́ kan fi yín sílẹ̀ wípé àwọn ń lọ sílé tàwọn tàbí kẹ́ ẹ tẹ̀lé àwọn. Kò sẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ lábẹ́ ọ̀run ẹ̀ lè tẹ̀lé wọn. Tí ìfẹ́ bá wà tán yányán tẹ́ ẹ̀ dẹ̀ wá òkè dáadáa, irú ilé yẹn wọ́n lè má fi rent. Tẹ́ bá lọ́sẹ̀ kan bí báyìí, ẹ̀ tó ṣe fàájì lọ́bẹ̀ yẹn náà. Ọkọ àti ìyàwó máa ń gbéra wọn lọ sóòtẹ́ẹ̀ náà tí wọ́n á lọ ọjọ́ méjì tí wọ́n á lọ ọjọ́ 3 ń bẹ̀. It's possible, wọ́n ṣe bẹ́ẹ̀ dáadáa. Ẹ lè kúrò ń bẹ́ẹ̀ kẹ́ ṣe fàájì òkú nílé tẹ́jọ́ wá ń sìn, kẹ́ tó ṣe fàájì lọ sínú ilé tí ìyàwó yín kọ́. Ẹ tó jọ padà sínú ilé tí yín. Ilé ọkọ ẹni là á gbé. Pínrìn àjò ayé tí wọ́n ṣe rí yẹn ń sìn. Tí wọ́n bá fẹ́ ṣe dáadáa, pẹ̀ẹ́ kan fi yín sílẹ̀. Tí wọ́n fẹ́ jẹ́ olóòtítọ́ ènìyàn lótìtọ́. Torí ńgbà tí obìnrin míì bá lè jẹ odidi ẹran kan tán, lóòótọ́ ó mọ true colour, lóòótọ́ ó mọ irú ìyàwó tó fẹ́, bóyá alágàbàgebè ni, bóyá onígbéraga ni. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó wà submissive nítorí pé ọwọ́ rẹ̀ ò tí ì tẹ̀kú dání.
ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin míì tí ò bá fẹ́ kí ìyàwó òun ó ga ju òun lọ, ẹ mọ́ bu, ẹ mọ́ dẹ́ṣẹ̀, ó ti mọ irú ìyàwó tó fẹ́ pé ìyàwó eléyìí tó bá ga ju òun lọ márèèjì máa bàjẹ́. Gbogbo ọ̀nà pátá ni ó mọ̀ sá kí ìyàwó ẹ̀ mọ́ ga. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. tó máa fẹ́ jí olóòtítọ́ sí yín àtẹ̀tẹ̀ kó ní ìfẹ́ kó yẹ kán gbé yín sílẹ̀ pé ó yá o mo wá ń kó lọ sílé tèmi, tẹ̀lé mi ká lọ lé mi. Ète ti wà ń bẹ̀, wọ́n mọ̀ pé ẹ̀ lè tẹ̀ láwọn lọ sílé tàwọn ńgbà tó ta yín òṣùbù ńlé wẹ̀. Wọ́n mọ̀ pé kò possible. Tán bá fẹ́ kọ́kọ́ kán fẹ́ kàn sí pé wọ́n fẹ́ kọ́kọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń lò wá ni. Èwo ni àbúrò mọ́ fi ète béèrè pé ṣé wàá tẹ̀lé mi lọ? Mo rí i pé èmi kan lè pa láwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu mi. Àwọn ọ̀rọ̀ tí ń jáde sà, ṣọ́rọ̀ wà ń bẹ̀ sà? Rárá sà. Mo láwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ṣé ṣọ́rọ̀ tó nítumọ̀ ni sà? Dájú ọ̀rọ̀ gidi lẹ, kódà ẹni tí mo ń mú kalẹ̀ ọ̀rọ̀ gidi lẹ ń sọ gbà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ lọ lé tiwọn, ẹ lọ sílé tiwọn ní, ẹ dẹ̀ fi lé tiwọn lẹ̀ ń bẹ̀. Wọ́n fẹ́ fi rẹ́ǹtì ní fi ṣe kan ní, ẹ dẹ̀ padà sínú ilé yín méjèèjì. Ẹ mọ̀ lùgbésí ayé yín, wọ́n á tó kọ́ mi, ẹ̀yin náà tó máa kọ́ mi bí ẹ̀ ṣe lulẹ̀ ayé nìyẹn. Ká máa lora, ká máa inú fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ẹ gbọ́ tèmi, oore tó kalẹ̀ tó mọ́júmọ́ náà ń pè lóore. Ọ̀pọ̀lọpọ̀ oore agbede méjì ayé àtọ̀run náà wọ́n ti dẹrù gónù. Kí ló fà á? Ń gbẹ pé òun lo ẹni yẹn ni. Tí ìyàwó yín bá fẹ́ jẹ́ ní tó mú oore tinú ilé yín gbé, tí èkán sì pé kàn fọmọ kan dù yín lórí, kẹ́ ẹ lè bá àbá wọn tún ìgbésí ayé wọn tó ti wọ́ kan tó fẹ́ yín, kẹ́ ẹ lè bá àbá wọn tún rọ́. Tí ní bá jẹ́ single mother, ìgbésí ayé ti wọ́ lápá kan nìyẹn, ó ti wọ́ maritally nìyẹn. Ẹ mọ̀ lọ sà, ṣùgbọ́n ẹ fi sùúrù ṣe, ṣé ó ti yé yín sà? Ẹ bá wọn sọ̀rọ̀ ni, ẹ jẹ́ kó yé wọn ni, ẹ bá wọn sọ̀rọ̀ nù fẹ́. Sọ̀rọ̀ mi ti yé yín, báà ní ẹ ṣe jẹ́ nìyẹn, ẹ bá wọn sọ̀rọ̀ nù fẹ́. Ẹ ṣé o. Apostle